atọrọ tí Ọlọ́run tọrọ gẹrọ fún anabi wa Muhammad ike Ọlọ́run àti ìgbẹrọ tí a tọrọ fún anabi ọlọjọ bara lé kọfà àwọn sàhábà rẹ̀ kọ wá bá gbogbo àwọn tọ́ba tẹ̀lé wọn pẹ̀lú dáadáa kọ́lọ̀ jọ kàn wá náà lẹ́yìn náà ajẹ́ ìdíkọ̀sẹ́ ni tí a fún ní ẹ̀sìn wa tó ju àlá lọ. àwa ajẹ́ nípa anabi wa Muhammad òjíṣẹ́ ọba náà ni pẹ̀lú ọba náà ni ọba náà rán wá bá wa bashiran wa nadiran wa da'iyan ila Allah bi'idhnihi wa sirajan munira. kọ́ wá pè wá kó júwe sí àlìjẹ́nà fún wa ká ṣe káwọ́ bẹ̀. kó kìlọ̀ fún wa pẹ́sẹ́ náà rẹ̀ o ká jìnà sí kámẹ́lì wọlé ọlọ́run ọlọ́ba ń kí ànábì ọlọ́ba ń kí ànábì ààrẹ aláànábì ọlọ́ba ń kẹ́ àwọn ìyàwó ànábì ọlọ́ba ń kẹ́ wọn gbogbo àwọn tó tẹ̀lé ọlọ́ba wa kẹ́ wọn lónìí pẹ̀lú ògbó ọlọ́run èyí tó ń jà kọ̀kọ́ kútùbà òun náà ní jà kọ̀kọ́ kútùbà ní jẹ́mẹ́jẹ́mẹ́jọ gbogbo bí wọ́n ti ń ṣe kútùbà ṣe ń ilẹ̀ láyé òun náà ní jà kọ̀kọ́ ń bẹ̀ torí pé bá a ti bá nínú súnà Nábì wa Muhammad kí là kọ̀kọ́ kútùbà náà yá ayyuhal ladhina amanu mọ̀kọ́ yẹn mọ́mì ní ọlọ́run ittaqullaha ẹgbẹ̀rún ọlọ́run ìbẹ̀rù ọlọ́run nìyẹn ti ṣe kútùbà kí là ń pè ní bẹ̀rù ọlọ́run gan òun ni al-imtithalu bi jami'i ma amara Allahu bihi wọ́n ti ti náà di àǹjẹ̀mí ìmọ̀ẹ́nàá Allahu anhu. gbogbo ntọ́lọ̀ ń bá pa wọ́n láti pátápátá ká gbìyànjú ká ṣe é. gbogbo ntọ́lọ̀ bá wà pọ̀ fún wa ká jìnà sí gbogbo ntá bá lágbára tábì jìnà sí pátápátá ní ká fi jìnà sí. ìtí ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run rí o. ìtẹ̀láṣẹ ọlọ́run ìpa òfin ọlọ́run máa ń jẹ́ bẹ̀rẹ̀ ọlọ́run. bọ́ ọba ti tẹ̀láṣẹ ọlọ́run tó o sì jìnà sí nítorí ọba ṣe ń túmọ̀ kó o ti bẹ̀rẹ̀ ọlọ́run ni. táwọn bá ń sọ pé yá ayyuhal ladhina amanu ittaqullaha ìta àgbàlérò pẹ̀lú ẹni pé ẹ tẹ̀ láti ọlọ́run ìta àgbàlérò pẹ̀lú ẹni pé ntọ́lọ̀ ń bá kọ̀ fún yín ẹ jìnà sí i. Ibadallah adúgbẹ́bọ́lọ̀ ńkọ́lọ̀ ń ṣe wá mùsùlùmí adúgbẹ́bọ́lọ̀ ńkọ́lọ̀ ń ṣe wá mùsùlùmí àwa ọlọ́run ń ṣe mùsùlùmí àwa ummatal islam ọlọ́run pè wá ní ọlọ́run wa kadhalika ja'alnakum ummatan wasata bẹ́ẹ̀ ni ọlọ́run ti ṣe yín nìyẹn ẹ̀yin mùsùlùmí kí mo ti ṣe yín nù kí ni mo ṣe yín ní ummatan wasata ìjọ kan tó wà láàrin gbogbo ẹ̀yin tó ní kámi tẹ́ ń wò mí àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi ṣebí kí ni mímbàrí kékeré kan ni wọ́n gbé síwájú mi yìí ṣé màṣẹ́ ní tá a bá ní nǹkan wà láàrin gbogbo ìtumọ̀ ẹni pé nǹkan yẹn balance ó dúró bó ti yẹ kó dúró ṣé màá pé tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ kálẹ̀bẹ̀ẹ́ bí la bá gbé sí tí nǹkan bá wúwo bẹ́ẹ̀ kí ni bí ó ṣe jàmá yọ dànù tá a bá gbé sẹ́gbẹ̀ẹ́ tí kọ́ ọ bá ti wúwo kí ni ó ṣe jàmá àmọ́ tó wo tá a bá gbé sáàrin kí ni ó ṣe jàmá ìsìláàmù àrílọ́wọ́ a kò fi sọ́tún kò fi sósì kí ni ìtumọ̀ kò fi sọ́tún kò fi sósì ìtumọ̀ ẹni pé kọ̀ láti ètò kọ̀ láti jù ẹ̀sìn Islam kọ̀ láti ètò ńbẹ̀ kọ̀ wá sí àtẹ̀jù níbẹ̀ lóbi jáde tó lọ́wọ́ sọ fún wa pé wa kadhalika ja'alnakum bẹ́ẹ̀ la sí ẹ̀yin mùsùlùmí kí la ṣe yín ummatan wasata ìjọ tó wà láàrin kúkú sẹ́ẹ̀rì ìtumọ̀ ẹni pé gbogbo sẹ̀ríà tá nàbí mú wa fún wa dáadáa ni àárín lọ́wọ́ tá a bá sẹ́bà níbi tí ní a ṣe kò ní pọ̀ jù kò ní lé jù yọ̀ wá dáa fún wa bẹ́ẹ̀ sì ni gbogbo ntọ́lọ̀ ń sọ̀kalẹ̀ fún wa láti sánmà àárín lọ́wọ́ ní ìtò ìpín tá a bá ṣe bọ́lọ̀ ti ní ká ṣe tá a fi kún tá a yọ kó bẹ́ẹ̀ yóò balance yọ̀ wá dáa ìjọ tó balance ni wọ́n o àwa mùsùlùmí ummatan wasata ìjọ tó balance ẹ wà níbi wa Muhammad sallallahu ta'ala alayhi wa sallam nínú àdéhùn tí a fà wá jábìrì ọmọ Abdullahi gbà wá ọlọ́mọ ayé ń tó wà jọ aláàrẹ̀ ó ní kunna inda an-nabiy sallallahu alayhi wa sallam gbogbo àwọn sàhábà a wà lọ́dọ̀ ànábì wa Muhammad nígbà tá a wá wà ńbẹ̀ fàkàtàkàtà ànábì wa mú ọ̀pá tó wà lọ́wọ́ ẹ̀ báyìí ọwọ́ àti fa ìlà kan tó gùn wá báyìí ànábì fa ìlà yẹn tó ọwọ́ gùn ṣé ibi ẹgbẹ́ ọ̀tún ìlà yẹn kàtàkàtà yìí ọwọ́ àfọlà méjì sílẹ̀ níbi ẹgbẹ́ òsì ní náà kàtàkàtà yìí ọwọ́ tó fọlà méjì sílẹ̀ sẹ́ẹ̀rí làtàrí bàbá wọn ìwọ̀n sọ fún wa pé hádá sabilullah sẹ́ẹ̀rí tààrí tọ́tọ́ yìí ọ̀nà tọ́lọ́hùn yìí tààrí gbogbo yìí lọ́nà tọ́lọ́hùn fún mọ̀tálà hádì àyà Jábìrì fún Abdullah ìwọ̀n sọ fún wa fún bàtà níbi sọ bẹ́ẹ̀ tán ànábì wa ń káyà pé wa anna hádá sirati mustaqiman ọ̀nà mìíràn ó lọ́tọ́ pọ̀hùn yìí fattabi'uhu ọ̀nà tọ́tọ́ yìí ní kẹ́ tẹ̀lé wala tattabi'u subula sẹ́yìn tó yà sí bí lẹ́bi ọ̀tún èyí tó yà sí bí lẹ́bi òsì ẹ má tẹ̀lé àwọn ọ̀nà yẹn o fatafarraqa bikum an sabilillah
kọ́nà yìí máa sọ yín nù kó omi tọ́lọ́run ṣé ẹ máa pẹ́ túmọ̀ nínú ogun mùsùlùmí àárín lọ́gbọ̀dọ̀ dé kíni gbọ́dọ̀ yàjú sọ́tún gbọ́dọ̀ yàjú sósì ìbádàlá kí là ń pè lẹ́sìn àárín gbùngbùn táàbà máa sọ̀rọ̀ ẹ̀sìn àárín gbùngbùn àwọn àwọn oníọ̀sọ́ àwọn àfẹ́sìn ní ọ̀sọ́ kí là ń pè láti jù àwọn àwọn oníojú rẹ̀ àwọn àfẹ́sìn ní ojú rẹ̀ kí là ń pè láti ètò àwọn àwọn oníọ̀sọ́ àwọn àfẹ́sìn ní ọ̀sọ́ àmọ́ ẹ̀jẹ̀ yẹnjú díẹ̀ kí n pàkíyèsí yín lẹ́ẹ̀fì mọ̀ pé tẹ́ ẹ bá fẹ́ dúró láàrin gbùngbùn ẹ padà sílé kéwú tẹ́ ẹ bá dúró láàrin gbùngbùn ẹ padà sọ̀rọ̀ àwọn àbáṣú náà ó lè mọ̀túmọ̀ dínul wasat àti káwọn àfẹ́sìn ọ̀sà pẹ̀lú rẹ̀ fọ́ yẹ ń júwe tá ń pè ní wásàtò fún ọ kí n júwe àtẹjù fún ọ kí n júwe àtẹtò fún ọ yóò jí ọtí máa ń sọ inú ilé kan bàbá kan wà níbẹ̀ bàbá tó wà níbẹ̀ yìí ẹni ọlọ́run ọba ni yóò ti jí látàgò mẹ́rin yóò ṣe kìyàmù lẹ́yìn tọ́wọ́ parí kìyàmù lẹ́yìn yóò mọ létí kásìbò tó ìyàwó rẹ̀ yóò jí pẹ̀lú ẹ̀ wọ́n ṣe kìyàmù lẹ́yìn wọ́n mọ létí kásìbò tó wọ́n wà darí fájìrì tán wọ́n tún ṣe tìláwà wọ́n wà ṣe bá dàbẹ̀ wọ́n fi lọ bí fẹ́ bàbá táwa ń wúyi wá ní kí wọ́n tó pè wọ́n ti dé mọ́sálásí ìyàwó ẹ̀ ti dé mọ́sálásí bí wọ́n ti ká yìí lánàá bí wọ́n ti ká lásán nínú mọ́gàlì sáyì bí wọ́n ti kí nu bí wọ́n ti ń ké májí nù alamisi òní ti dé wọ́n ti gbàwẹ̀ mọ́ndé òní dé wọ́n ti gbàwẹ̀ ọjọ́ mẹ́ta funfun lóṣù wọ́n ti gbàwẹ̀ gbogbo ìbádà pátá wọn ṣe wọ́n wá bímọ ọmọ wa dàgbà ọmọ yìí wá lọ nọ́sírì ọlọ primary ọlọ secondary lábẹ́ òrùlé àwọn bàbá àtìyáta wí ẹ dákun káwa múru ọmọ àwọn nítọ ọfẹ lọ lè ṣe yunifásitì ọwọ alu ẹbí ọ̀dọ̀ ẹbí ní ìkànnì ìlú báyìí ẹbí táwa bí tọdọ tiẹ̀ náà mùsùlùmí bí tiwa náà ni ṣùgbọ́n aago méje ní kásùbà tí àwọn ọmọ yìí gbé aláàjì ẹ dìde bó làṣùbà lónìí tó ní oṣù ẹwà rẹ ní bóyá ní papọ̀ láyìí la ọba tó yá ọ̀dà làmí sì mà kọ̀dá máa ń dé máa ń bí àwẹ̀ kìyàmù lé nìkan sí ti ń jẹ bẹ́ẹ̀ kọ́dà ó tẹ̀sí kó tó máa fọṣẹ wẹ̀ ó lè ṣe kó tó máa ti jẹ́rẹ́ ó lè ṣe àmọ́ pété lòun náà máa pẹ́rẹ́ mùsùlùmí ọmọ tá a fi sáàrin wọn yẹn tó bá dá ni wọn tó bá jí aago mẹ́rin tó bẹ̀rẹ̀ náfìlà kásùbà tó tó lòun lọ́ọ́ fájírì káyìlá tó ó ní ọ̀gbọ́dọ̀ pẹ̀lú báwọn lé kálásàdì tó ó ní ọ̀gbọ́dọ̀ pẹ̀lú báwọn lé mọ́gàdì tó ó lọ́ọ́ lọ́ọ́ kìíní jẹ̀mọ́ ìṣáyì tó àlàmídìí ọgbàwẹ̀ ìjọ mọ́dìí ọgbàwẹ̀ ẹ dákun àwọn tí wọ́n ń ṣe bí wọ́n ti ń ṣe yìí ojú kí ni wọ́n bu wọn. wọ́n ní àṣejù rẹ ti pọ̀ nínú ẹ̀sìn wàhálà yìí pọ̀ kò tiẹ̀ nísẹ́ni ju ẹ̀sìn lọ aláṣejù ni ó. ẹ dákun ọmọ ní tá a sọ sáà ní wọn ojú kí náà máa bí wọn pé yé ìbò mọ bọ́ sí i sábàṣì tó làwọn ní nàìjíríà yìí ó ti jẹ́ nìyẹn o ẹni tẹ́ wàá yanjú ẹ̀ tí ó sọ fún wa pé eléyìí o aláṣejù ni eléyìí o aláṣejù tó ni bó ti yẹ kó ṣe kí ni kọ́wárì àfẹ́sẹ̀ ni ìbádàlá nínú rẹ tó ń kí ìbádàlá nínú àwẹ̀ rẹ tó ń gbà ìbádàlá nínú sàká rẹ tó ń yọ nínú mẹ́kà rẹ tó ń lọ kódà nínú aṣọ rẹ tó fẹ́ wọ̀ kódà nínú ṣòkòtò tó fẹ́ wọ̀ kódà nínú gbùngbà tó fẹ́ dá sí kódà nínú òwò rẹ tó fẹ́ ṣe èwo ní ọjà rẹ gbogbo ń bẹ ó yẹ kọ́ lọ bá àwọn afáàsù náà ni àwọn ni ó júwe kí ni ń jẹ́ àárín gbogbo fún ọ àárín gbogbo yẹn lẹ̀sìn fọlọ́ ń fẹ́ gbà lọ́wọ́ rẹ òun gẹ́gẹ́ ni wọ́n ń pè ní as-siratul mustaqim ọ̀nà tó dúró déédéé tí ó fi tó pálá dúró déédéé ìbádàlá àmọ́ yìí pépè lọ bí kíni lọ bí pé ẹjẹ́ àtẹ̀sìn ẹ̀sìn wo ni ká ṣe ẹ̀sìn tí ń jẹ́ àárín gbogbo sẹ́rí ní òde òníta wà yìí inú mi dùn fọ́pọ̀lọpọ̀ àwọn àbá tí wọ́n ń bá wa sọ̀rọ̀ látàárọ̀ wọ́n ti fi ẹnu kàn án àṣejù ti wà níta nínú ẹ̀sìn yìí ṣùgbọ́n àwọn aláṣẹ ètò wọn ò jẹ́ ká láwọn aláṣẹ ìbáwí àwọn aláṣẹ ètò náà ń pe ẹni tó báláǹsì ní aláṣẹ jù àwọn aláṣẹ ètò wọ́n ń pe ẹni tó báláǹsì ní aláṣẹ jù bí kéèyàn lanu ó ní á gbogbo àwọn onírúurú yẹn wàhálà aláṣẹ àṣejù wọn ti pọ̀ jù ọ̀hún ìbá subhanallah ṣé n tó ṣe ń ṣe kò sí nínú ẹ̀sìn tó fi dá láṣẹ jù àwọn ọmọdé òkú tó wọn tó lẹ́hún wọ́n làwọn ti pọ̀ jù ṣé jọ́jọ́kò tó máa tó lẹ̀ tí kì í sẹ́sìn àwọn oúnjẹ ìbáàbù yẹ wọ́n làwọn ti pọ̀ jù ṣé jẹ́ ìbáàbù kì í sẹ́sìn kí ni ń jẹ́ sí òun là ní gbogbo ẹ̀sìn tó lẹ́nu ní ìjà ní gbogbo ṣe ẹ̀sìn lẹ́sìn tó lẹ́nu ká ń pè láàrin gbogbo fún yín o bẹ́ẹ̀ yẹn bá ṣàṣe ètò olóko tí ẹ̀rí àpè bẹ́ẹ̀ yẹn bá ṣàṣe jù
olóko tí sẹ́yìn àgbè ṣé ẹ wá rí bí àárín gbùngbùn yẹn déèyàn bá lè parẹ́ níbẹ̀ àárín gbùngbùn ní kìtábù wa sunna fáàfáà tí ó ṣàlàyé ẹ̀ tó gbọ́ yé fún mùsùlùmí àárín gbùngbùn yẹn ibẹ̀ ní Islam ń pèpè lọ òun ló sì dájú sọ lẹ́sìn rẹ tó ń gbé kírun tí ò tó àtẹ̀sìn tó ń gbé kírun tó lé tó ń ṣe wọ́nàwọ́nà àti tí wọ́n ń gbé kí tí ò gbé tí wọ́n ń ṣe jákujàku méjèèjì dáadáa sílẹ̀ ibi dáadáa wà alùpàṣà tí ìjẹ́ tó fi dé kéèyàn balance nínú ẹ̀sìn sẹ́ẹ̀dì tí yẹn bá balance yóò sẹ́sìn yẹn pẹ̀lú rọrùn torí pé yóò mọ̀ pé nkọ́lọ̀ wọn bọ́ bá àlejò ọlọ́pàá láti òun lòún ṣe kẹ́ẹ̀dẹ̀ rí gbogbo tí Islam mú wa pátápátá kò sí ìkàtọ́ bá nira wa nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ àwọn ẹ̀rọ Al-Qur'an ó ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra èmi Ọlọ́run ìrọ̀rùn ni mo fẹ́ fún yín mi ò fẹ́ nira fún yín ṣé ọmọ fún gbàtí ń sọ̀rọ̀ àwẹ̀ bọ̀ ọ sọ pé ẹgbàá lọ́gbọ̀n ọjọ́ àbí kó dí nígbà tí ọmọ bá bọ̀ ni wọ́n bá lọ bí pé ẹni tọ́ bá rẹ̀ nù yín àbóní ní àjò nù yín kọ́ bá wẹ̀ lẹ̀ kọ́ padà sápadà nígbà tí wọ́n bá ó ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra kẹ́nìkan wálé kó wá ní sámú tọ́ ọba wà nínú ààrẹ ọgbọ̀nọ̀ gba awẹ́wò ọgbọ̀nọ̀ mọ́gbà tó máa ń sẹ́ni àjò wá ní aláṣẹjù ni ó kẹ́nìkan wá ní àdíṣẹ́ ìlọgíṣẹ́ torí gíṣẹ́ mi kọ̀rẹ́ mi náà mọ́tòrí wàhálà gíṣẹ́ mo fẹ́ bá wẹlẹ̀ á sọ fún pálásì tó ní ọ èyí tó rọrùn jù ní pé kò sí tó ní ọ lágbà rẹ̀ ara wa ni ó bí tẹ̀lé àti ní kára ó ní ọ fà wẹlẹ̀ ìbádàlá ẹja pépè lọ́ọ̀dì ká balance ká sì bá àwọn aláṣẹjù ká kìlọ̀ fún wọn àwọn oní kankankankan àmọ́ o ẹgbọ́n mi yé o mo ti yanjú ọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan o kẹ́ ẹ tó lè mọ̀ pé lágbájá oní kankankan ní àwọn àbẹ́ẹ̀sì yẹn ṣàlàyé ṣùgbọ́n nìkan ò ní jẹ́ àbá súnnà tó dúró déédéé kó jó ní kankankan ìwọ̀n tó bá tàṣe tó lólè máa rí kó ní kankankan ní ẹni bá jẹ́ sì yóò mọ̀ pé àbá súnnà yìí eré àríwú ló ṣe kí ni iná lọ́wọ́ ìbádàlá Islam ọ̀fẹ́ yìí gbogbo àwọn àpá péyàn sí lórí ẹ̀sìn aláàbí ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn adébíwá Muhammad kí n sọ fún wa pé yẹ tìrù ẹsẹ̀ rọrùn pẹ̀lú àwọn èèyàn wọ̀dà tó a tìrù ẹ má ṣe nira pẹ̀lú àwọn èèyàn wọ́n bá ṣírù ẹ sọ̀rọ̀ tó dáa pẹ̀lú àwọn èèyàn wọ́n lè àtúnà fírù ọ̀rọ̀ tí wọ́n máa lé àwọn èèyàn nú ẹ̀sìn ẹ má sọ fún wa ìbádàlá ìmẹ̀sìn kókókó kì í ṣe kò sínú Islam kámú kankan kò sínú Islam ṣé àwọn tí wọ́n mú kankan anabi ọ̀sàdúrà fún wọn o anabi ọ̀sàdúrà fún wọn anabi ní halakali mutanatti'un àwọn tó mẹ́sìn kan wọ́n pàkànjẹ́ àwọn yìí ní pàkànjẹ́ halakali mutanatti'un àwọn oníkókókókó fífa wọn bá wọn halakali mutanatti'un àwọn oníkókókókó wọn parun halakali mutanatti'un anabi ń bẹ̀rẹ̀ nìkan ìbádàlá sẹ́ẹ̀lì gbogbogbogbogbò kò sínú Islam gbogbo tí a bá dẹ́sìn rèé bẹ́ẹ̀ sì ti ní àṣírí ìrọ̀rùn ní jẹ́ ìbádàlá Islam tí wọ́n mú wá fún wa kí á lọ wọ ànábì wa Muhammad kò fi kókókókó mẹ́rin kankan sẹ̀sìn kí a lọ sáà kí sẹ́yìn ànábì wa Muhammad ìjọ kan tá ànábì bá gbé ní Islam ní nítorí anabi darí ogun tí wọn kẹta fáwọn sahaba ẹnìkan wá bẹsì ó ní ya Rasulullah lamtani ìwọ anabi òsèdédé anabi ní èmi òsèdédé illa mu'adil faman ya'dil bẹ́ẹ̀ni ọba ṣẹlẹ̀ ìdájọ́ òsèdédé Umaru ní ya Rasulullah da'ani aqta'u unuqa hadha al-munafiq ìwọ anabi yọ̀ǹda mi èyí munafiq ní sọ̀rọ̀ sí ọ̀yí jẹ́pẹ́ lórí orí ọ̀fẹ́ anabi ẹ̀ délẹ̀ ẹ má pa ẹjọ́ máa bẹ̀rẹ̀ wọ́n ní anabi ń pa àwọn ọmọ àjọ rẹ̀ anabi máa fi rẹ̀ sẹ́nu pé ìtumọ̀ ẹni ká anabi ṣẹ́gi ni ọrọ̀rùn wọ́n anabi ọba rọrùn ni ó dùn súnmọ́ ni wọ́n sì rẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni àwọn tí wọ́n lé bí anabi wọ́n lu wọn pa a sì wà nínú họ́ọ̀lù lẹ́ẹ̀kan ṣéèkì ń sàlàyé fún wa arábá anabi ti rọrùn tó ara òkú tọwọ́ mọ́sálásí wa tọwọ́ abọ́sùkòtò sí ṣe fúnṣá nínú mọ́sálásí táwọn sàhábà wa ń ké ma bẹ́ẹ̀ ń dédé ànábi ní ẹbí rẹ̀ ẹjọ́ kọ̀ọ̀kan ọwọ́ akọ̀ pátápátá ànábi wa kó gbẹlẹgbẹlẹ bó wá arákùnrin sórí àyè wọ́n ń kí wọn lọ́wọ́ kálukọ̀ rà nílẹ̀ ìyá yìí lè ṣe lẹ́kọ̀ọ́ ní àkóyé mi kò yé mi ọlọ́run ṣàánú mi
sàánú ànábì mọ́sàánú ẹnìkan láyà méjèèjì ànábì ya pàṣẹ pẹ̀lú àwọn tó kún ní àwọn olùkọ́ kẹ́mọ́ ni ànábì ní láti lọ́yìn kẹrẹ wá àṣà ìkí ọlọ́run fẹ́ mọ́fọ́ máa wọ̀nyẹn sẹ́ni parapa ànábì rọrùn parapa ànábì dá ọrọrùn ó sì mú pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ lànàbì yọ ọ̀tọ̀ fẹ́ kí wọ́n tó máa ṣàlàyé fún o sọ̀mọ̀ kó o ti dẹ́bí gbogbo àwọn ọ̀dọ́ tí wọ́n ń gba ìdánilẹ́kọ̀ọ́ lẹ́nu ọ̀kọ̀ọ̀kan ní àwọn àfáà súnnà ìtàwọn àfáà yóò fi rán wọn ni wọ́n jẹ́ ìkan ọgbọ́n wà sí pé òkú ti ṣe kọ̀ọ̀bá súnnà lẹ́bi mu náà ó ti yí ọ kò yí ẹbí rẹ bàbá yín wá kú nìbàdàn ọwọ́ dìde ẹ wá lọ bí òkú ọwọ́ náà wọ́n ṣèjọ́ kẹta ọwọ́ ní sámú kò sínú súnà ẹbí wá ní naam amọ̀páàdù súnà náà ni ọ ìwọ ló sòkú ẹbí ó sòkú ọwọ́ ní sámú ara ẹbí lèmi náà ẹbí ó sòkú gbogbo ẹbí wa kójọ wọn wá dáwọ́ wọn wá màlúù wọn wá pa màlúù wọn wá ń dáná olóńgbò ń dáná ọwọ́ darí ọgbọ́n lẹ́nu mọ́tò láti kó ọwọ́ lọ wá ibi ọwọ́ ti gbogbo ti ẹgbẹ́ lẹ́yìn ìdáwó ọwọ́ dáwọ́ bẹ wọn nù ẹbí wa dáwọ́ jọ wọn wá lù ó ìjẹ́ pẹ̀lú tó ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìjọ ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ báwọn mọ́bíláwù tẹ̀síìn ìrọ̀rùn tí ń bẹ́ẹ̀ bí wàsàtíyà tí ń bẹ́ẹ̀ bí kápẹ́yàn sẹ́sìn tí ń bẹ́ẹ̀ bí Islam ìjọ lò ìwọ ò ṣe wàmọ́ àlùfáàlẹ́ta àlejò muhammed wọn ò ní ọ̀sẹ̀ lòdì lọ́rẹ́ ó sìnkúrú ni wọn ò ní ọ̀sẹ̀ lòdì ṣe ṣé wà níbi ọ̀dà ìmójúkọ bẹ́ẹ̀ ṣé ò ní tu àlejò wa muhammad sallallahu alayhi wa sallam níbi tá ànábì rọrùn dé yahudi ọmọ èké yahudi tá ànábì rọ pẹ̀sùpẹ̀sù dé ọmọ èké yahudi ní wọn bá ànábì wa muhammad yóò máa wá sẹ́rẹ̀ ànábì òpèrè tẹ̀lé ànábì òpèrè yahudi anabi ma fáwọn bàbá rẹ̀ yahudi madina wọ́n yẹ sọ̀rọ̀ òun ọ̀tọ̀ òun ni wọ́n nínú ká anabi òní jọ kìíní ká anabi òní jọ kejì kí lè anabi ṣe anabi dìde ọwọ́ wa lọlé bàbá ọmọ náà wọ́n sọ fún anabi pé ní ọ̀rẹ́ ọmọ yìí ni ọ̀jẹ́ kẹrì anabi lọ́rẹ̀ ẹ bá wò ẹjẹ́ ní débẹ̀ kìkì anabi wa kì í anabi wa sọ fún wọn pé pẹ̀lẹ́ sára bí a ní sọ́sẹ̀ islam kí ni bàbá rẹ̀ ó fi ọmọ mi muhammad ọmọ èké ọmọ mi muhammad wa dìde tí ń darí mùsùlùmí wa ti ọmọ mi bàbá yẹn fún wọn pé adé abalẹ̀ kọ́ọ̀sì ìwọ ọmọ mi tẹ̀lé àbákájú ọmọ bá sọ pé ashhadu an la ilaha illallah mélòó ni wọ́n fi súnà pè ládùúgbò yìí èèyàn mélòó ló fi wárí pè ládùúgbò yìí èèyàn mélòó ló fọ̀rọ̀ rí pè ládùúgbò yìí ìkan nínú àwọn tí ó ní kó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  tá a sì kìlọ̀ fún yín pé kókó ìsìláàmù mú kókókókó wá ìrọ̀rùn ìsìláàmù mú wá ọ̀nbẹ mọ́tálásí pẹ̀lú àwọn ìjàmbá mọ́tálásí wọ́n ń dáwó ẹni ọ̀dáwó wọ́n ń dáwó àgé ọ̀dáwó wọ́n ń dáwó fún ìmọ̀ ọ̀dáwó jojúmọ́ ayé lọ́dọ̀ rẹ ìmọ̀ òrìrì rùkú ìmọ̀ ọ̀dá ìbéèrè kan rẹ̀ ọ̀dá ọmọ pàṣẹ àké ọwọ́ àtijọ́ kan wá dára ìwọ́n náà wá sáájú kó kírun fún wa torí jojúmọ́ lọ́mọ tó pé ìmọ̀ ọmọ nù kí ọwọ́ àgbájú wọ́n sì ká Allahu akbar alhamdulillah ìfúnná àwọn jama ọwọ́ gbàdúrà sí látẹ̀yìn ó ní pọ́sẹ́yìn níjọ́ lè mọ́mú ti kírun fún wa lẹ́yìn kò sí ti ń kàjú fátíà náà lọ àrùkò ní tọ́ka lẹ́yìn fátíà ni ìbádàlá kí ló bí dáadáa ló gbé lọ́wọ́ kò sọmọlúwàbí ni dáadáa ló gbé lọ́wọ́ kò sí wàtàtí yà ni kò báláǹsì pẹ̀lú ti ń sọ ni dáadáa ló gbé dání kò ní ọmọlúwàbí tí ó fi pìrìsẹ́ǹtì ti ń sọ ni gbọ́dọ̀ náà nínú Al-Qur'ani ni kọ́dà wàtàtí yà bẹ́ẹ̀ nú ọ̀rọ̀ yẹn báláǹsì nú ọ̀rọ̀ ni bó ti báláǹsì nú kó péyàn tó báláǹsì nú ẹ̀sìn bẹ́ẹ̀ lọ báláǹsì nú yẹn tó bá sọ̀rọ̀ ọlọ́ni yà yíwá alladhina amanu ẹ̀yin mu'mini ittaqullaha ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run wa qulu qawlan sadida mùsùlùmí sọ̀rọ̀ búlẹ́nu wàtàtí yà ni mùsùlùmí sọ̀rọ̀ búlẹ́nu mùsùlùmí sọ̀rọ̀ tó dáa kọ́dà ọ̀rọ̀ mẹ́tọ́ bá fẹ́ sọ yàtọ̀ sọ̀rọ̀ fún ìjọba sọ̀rọ̀ tó bàbá gbàlagbà sọ̀rọ̀ tó ṣe tó dùn ọ́ ó ní kó bàbá yẹn nílẹ̀ aka yìí nù ìyẹn wúbẹ̀ fún gbàlagbà ó fún wàsà tí yàtọ̀ sọ̀rọ̀ ọlọ́njẹ́ mi yẹn gùn bẹ́ẹ̀ ti sẹ́yìn ní ìrùkọ́ yẹ kọjẹ́ bẹ́ẹ̀ sẹ́yìn máa bẹ́ẹ̀ ni tó ṣe ń tí ò yẹ kọjẹ́ bí ò nílẹ̀ aka yìí náà ni àmọ́ òní sọ pé kò sí kíni onílẹ̀ aka yìí wàsà tí yà ló fi máa sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ló fi máa sọ tọ́wọ́rọ̀ ní wà kúlù kọ́wúlẹ́ sẹ́díjà kọ́dà ọ̀rọ̀ ń bẹ gómìnà ọ̀gbọ́dọ̀ sọ láwùjọ obìnrin yẹn lọ láwùjọ pé kọ́dà kọ̀tọ́ sọkùnrin wọ̀tà tí ìyá ló fi sọ̀rọ̀ tọ́mọ bẹ̀rẹ̀ náà ó balance inú ọ̀rọ̀
bóòlù yẹn ti balance náà ìyìn sọ̀rọ̀ ẹ̀ sí o ọmọ ọmọdé àbí gan ó ní wà láwùjọ kọ́ máa pé mo fẹ́ lọ tọ̀ ọ̀rọ̀ ń gọ̀ mo fẹ́ fọ́ kàn mí mo fẹ́ wọlé àwọn èèyàn àdàpọ̀ wọn ni mo fẹ́ ṣe wúsárì ọ̀sẹ̀ tí yà ní ìbálànsì ní èyí sọ̀rọ̀ kọ̀rọ̀ lẹ́nu obìnrin yẹn pé obìnrin oníwà láwùjọ ọkùnrin tó ti rà fún apẹ́ à mo fẹ́ lọ tọ̀ ìròyìn òpin kí ló fẹ́ ti tọ̀ tí ó sọ̀rọ̀ kọ̀rọ̀ lábáyé ni mo fẹ́ wọlé àwọn tó máa sọ wọn ni mo fẹ́ ṣe number 1 ẹlòmíràn ni mo fẹ́ ṣe number 2 ẹni tí ò ní lágbára pé ewu ní jẹ́ number 1 nígbà tí wọ́n sàtìyà ọ̀rọ̀ yé èyí ni wọ́n sàtìyà ni Ibadallah ó fi kábì náwó wọ́n sàtìyà wọ̀ bẹ̀ yẹn balance bẹ́ẹ̀ bó ti balance inú ẹ̀sìn bẹ́ẹ̀ lọ balance inú ọ̀rọ̀ bẹ́ẹ̀ lọ balance ibi ìnáwó ọgbọ́n tó lọ́wọ́ bàbí sọ ni ọba mi ní wọ́n lè dínà àwọn ẹni tòun nígbà tí ń ka Ibadur Rahman bọ̀ ó ní wọ́n lè dínà ara àwọn ẹni tòun ìdá anfaqu tí a bá fẹ́ náwó lam yusrifu wọn ò ní lànà jù wa lam yaqturu wọn ò ní sanu wa kana bayna dhalika qawama láàrin méjèèjì ní ọ̀nàwó sí ẹlòmíì yá ahun tẹ́bí ń sépèrè ẹlòmíì ti lawọ́ tó ní owó ọ̀màgọ̀ ló kọ́ rẹ̀ lọ́ba ṣẹ̀dí ọ̀fẹ́ méjèèjì ṣẹ̀dí àfẹ́kọ̀ọ́ mowó ná kí ni jẹ́ fún amowó ná ó fowó gbọ́ bùkátà lẹ́nu bó ti gbọ́ ma àtẹlẹ́ òní síbẹ̀ àìsè ètò òní síbẹ̀ ìsìláàmù kẹta ṣe wàsàtíyà níbi ìnáwó Ibadallah wàsàtíyà káàkiri pé ọlọ́tún àti ní ọbálànsì yìí aṣọ tẹ̀sí fún ọ aṣọ bọ̀rọ̀ fún ọ aṣọ ti wà lẹ́bi fún ọ bó ti bálànsì pẹ̀lú àwọn èèyàn kì í ṣe pẹ̀lú mùsùlùmí nìkan ní bálànsì pẹ̀lú ẹ o kọ́dà ó fi kan kèfèrí ọgbọ́dọ̀ wà pẹ̀lú kèfèrí tí èrè dọ́pẹ́ á ṣé mùsùlùmí sì ni ọ́ torí òrí kèfèrí rẹ pẹ̀lú wa ní pé mùsùlùmí ọ̀dà mọ́nà ti jọ kan that was 1998 àfi mọ́tọ́láṣí wà yìí lélẹ̀ lọ ibi ètí ìdìgbòrò báyìí kì í dìgbòrò báyìí mo wá gbé mọ́tò mi wá tí n bá tí wọ́n ń jáde lọ àwọn yẹn máa dúró títí bẹ̀ wọn kó ṣe tẹ̀sẹ̀ ni wọ́n ti rí mọ́tò tí a bá dúró ní wọ́n lè dúró ní 40 minutes wákàtí kankan tó ní mọ́tò ní máa ń kóyàn déṣẹ̀ yìí wàá dà wọ́n lẹ́ẹ̀ máa lọ bí kíba lọ àti kí n já wọn dáná bọ̀ sí kí n wọlé lọ torí ṣẹ́ ni mò ń gbé ọwọ́ adijọ́ kan mò ń kọjá lọ mọ́ wá dé títì pásítọ̀ kan dúró sẹ̀lẹ́ ni mọ́ wá ní ẹ wọlé àwọn yẹn á wọlé ní ètò ọlọ́run jọ́nà ìdílé náà lọ́rọ̀ òkúta lábúlé ẹ̀gbá mọ́ wá lọ mọ́ wá dé ṣẹ́ ni mú ta ní ọ̀bọ̀lẹ̀ àwọn yẹn bọ́lẹ̀ pásítọ̀ ọlọ́run ìdílé ń lọ mọ́ ẹ̀sà àwọn yẹn lápájà ń lọ ó ní káwọn nzó adé yàn lápájà abúlé ẹ̀gbá lọ ọlábìlẹ̀ ẹ̀gbá lọ ní lọ nígbà tó adébìlẹ̀ ẹ̀gbá bá ibi àti fẹ́ wùsọ́ ẹ jọ̀ọ́ sáláàjì lẹ́yìn àbábá mo ní mùsùlùmí ó ní no àwọn mọ̀ pé general muslim ọ̀tọ̀ àmọ́ àwọn ọmọ ìyàtọ̀ aláàjì sí Ibadallah ó gbà pé ní tó bá jẹ́ àbá ò ní sẹ́ni lọ́wọ́ ó gbà pé mùsùlùmí ò ní sẹ́ni lọ́wọ́ tó yẹ bá sì lọ́ọ́ ṣàkíyèsí ẹni ibú àárín wọn náà lè pọ̀ o àmọ́ àti ìfìyín náà tú tẹ́ bá wọn tí wọ́n máa ń gé ẹsẹ̀ kẹ́rà fáńbẹ̀ àwọn tí wọ́n ń gé ẹsẹ̀ bó ṣe kẹ́rà fáńbẹ̀ àwọn tí ń bọ́ mi ará àdúgbò sùn pé ṣe kẹ́ bá mùsùlùmí mẹ́ ìwé ẹsẹ̀ jẹ́ èèyàn rí ládùúgbò tí a bá táàlì yẹn lẹ́kọ̀ọ́ ìfún ní ẹlọ́dọ̀ mùsùlùmí tó wà ní ibẹ̀ wọ́sàtíyà nìyẹn Ànábì wa Muhammad níjọ́ tí Islam ti ń darí gbogbo ayé tó yẹ pé gbogbo kìrìsìtẹ́nì kan wọ́n ń gbé lábẹ́ ìjọba Islam pépè lọ bí pé tòun ti ní wọ́n ti ń gbé lábẹ́ ìjọba yìí o àbòsí kan ẹ̀ gbọ́dọ̀ sí fún wọn. Ànábì ní àdá ẹgbọ́ mi dáadáa man zalama mu'ahada ẹnikẹ́ni tó bá ṣàbòsí fún ẹni tí ń gbà àárín wa tó yẹ báwa la fún lálẹ́ òfin máa bẹ láàrin wa awi ntàkọ́sọ̀hù àbọ̀kàn alábùkù àwọn kàlábàwù bọ́ọ̀kọ̀tọ̀ ọ̀kọ́tì yìí àbọ̀kùn nígbàtí sípà rẹ̀ ọ̀ká àwọn akadàmí ni òṣè á bẹ̀rẹ̀ tí ìdí náà ṣe àbọ̀gbà nǹkan lọ́wọ́ rẹ̀ tó yẹ fún àjọ gbàǹkà yẹn tipátipá ló fi gbà á ẹnìyàn yọnu sí Ànábì ní fa ana hajijuhu yawm al-qiyamah tó bá dijú al-qiyama èmi ní fèsì mùsùlùmí yẹn ní ìbàdàn èmi ní gbèkèbèrè yẹn níjà Ànábì ní òun gbè kírísítẹ́nì níjà òun gbè kèbèrè níjà lẹ́yìn ìwọ mùsùlùmí tó ṣàbòsí sí Islam for balance nù. àwọn tí wọ́n san owó sakọ́lẹ̀ láyé Umar bàbá arúgbó kan wọ́n wá mú wọn ní kọ́sọ̀ sakọ́lẹ̀ Umar ní irú bàbá yìí níjọ́ tó wà ní kékeré ọ̀sán sakọ́lẹ̀
ọwọ́ àdàgbà ó yẹ kó máa jẹun tó bá ṣe kí ni ìtọ́sán ni gbọ́dọ̀ gbówó lọ́wọ́ lọ́wọ́ ẹ máa lọ fún lọ́wọ́ ni kì í ṣe bàbá mi ṣe mùsùlùmí jọ náà kì í ṣe mùsùlùmí jọ náà ìsìláàmù balance pẹ̀lú ẹlẹ́sìn ní dáadáa rẹ lẹ́lẹ́sìn ní òbí gbà ìsìláàmù lọ́wọ́ rẹ tó ọ̀pá balance pẹ̀lú ìsìláàmù rẹ tóní sáwọn abẹrẹ yìí ńgbà tá à ń sọ̀rọ̀ lánàá èyí ẹ ti lánàá tó lè kó fáàlì bọ́lá ti lánàá wọn ni èyí sọ pé láwọn jáde mìíràn ní ọlọ́run lánàá rẹ èyí sọ bẹ́ẹ̀ ẹ ní ta àwọn dada pẹ̀lú wọn ìwà rẹ pẹ̀lú wọn ọ̀rọ̀ rẹ pẹ̀lú wọn ìṣesí rẹ pẹ̀lú wọn ìwà rẹ ọ̀rọ̀ rẹ ìṣesí rẹ lẹ́yìn ní bá wọn ṣẹbọ lẹ́yìn ní bá wọn ṣẹ̀sìn tọ́lọ̀ wọn yọdún sí ni wọ́n ń ṣe àmọ́ wà rẹ dáadáa rẹ ìṣesí rẹ yóò jẹ́ wọ́n gbà sílámù lọ́wọ́ rẹ tó o bá ní wasatiyya ibadallah tá a bá sọ̀rọ̀ wasatiyya kí ni ìdàkejì ẹ̀ ní kéèyàn lè kó sẹ́ni lè kókókó fáwọn tí wọ́n lè ọ̀nà kọ́nà tó lè wù kọ́ gbàgbé láti bọ̀ pàṣẹ ọ̀dà èyàn lè lọ kókókókókó nínú ẹ̀sìn kí ni túmọ̀ ẹ̀ yóò máa ti ẹ̀sìn tó wọn ọ̀ràn èyàn lè lọ kókókókókó nínú wà kí ni túmọ̀ ẹ̀ yóò máa wà ẹ̀sìn ọ̀ràn èyàn lè lọ kókókókókó nínú ọ̀rọ̀ kí ni túmọ̀ ẹ̀ yóò máa sọ̀rọ̀ mẹ́tì òkì ní sọ̀rọ̀ sẹ́rí ẹjẹ́ mú ìsọ́ọ̀tì líle kókókó kí n mú mẹ́ta wá fún yín sẹ́rí kó ń sọ mẹ́ta péré nínú ìsọ́ọ̀tì ẹ̀ àkọ́kọ́ mẹ́ẹ̀ sẹ́ẹ̀rí ibi tó lé kókókókókó máa ń tọ́ báláǹsì ń bẹ̀ wọn ọ̀ ń sábòsí fún nǹkan mi lójú olè lẹ́yìn ọ̀la ọ̀rọ̀ mi kílíà nísìnyí mo fẹ́ kìyàmù lẹ́yìn látàgùn méjìlá rẹ sábà fẹ́ kìyàmù lẹ́yìn ìbádà ní ẹ̀sìn ni mo wá gbé látàgùn mọ́kànlá méjìlá mo wá ṣe fá mo wá lọ pàdé àtùbà mo wá kásùbà tán mo wẹ̀ mo lọ bí sẹ́ ìwọ́n ti bẹ́ẹ̀ lójúmọ́ sẹ́rí òru tásòrò títí bẹ̀rẹ̀ kí á lè yẹn tí n parí ẹ̀ sáárọ̀ ń ṣàbòsí fún kankan lọ sí ọ̀sán mo lè dé ibi fẹ́ kí n máa lọ́tò gbé ó sì tẹ̀lé ayé àwọn sàhábà kọ̀ọ̀kan má ti gbogbo wa bá ànábì wa Muhammad nígbà tó wọ Madina ó da àwọn muhajirun àti ansar ó fi wọ́n sọmọ ìyá ara wọn ọwọ́ mú àbá wa Salman al-Farisi ó fi ṣe ọmọ ìyá fún Abu Darda ọwọ́ adijọ́ kan Salman al-Farisi ọwọ́ lọlẹ̀ sálámà sí Abu Darda nígbà tó dé ọ̀dọ̀ Abu Darda ọba ìyàwó Abu Darda ọ̀wọ́ sọ gẹ́gẹ́ bí obìnrin tó wà nílé ọkọ ti gbọdọ̀ wọ́sọ ìyẹn wọ́n ti lọ́wọ́ ní Abu Darda irú kí lọ́wọ́ yìí ọlọ́rẹ̀ rẹ̀ ọmọ ìyá rẹ̀ tá nàbí sọ yín papọ̀ ọbẹ̀rù Ọlọ́run ó ti kẹ̀yìn sáyé pátápátá Ọlọ́run nìkan ló kù tọkọjú sí Salman al-Farisi mú dání nígbà tí Abu Darda dé ó kì í sáré tó ń dé ọwọlé ọmọ rẹ̀ ọmọ ọmọ ìyá rẹ̀ wọ́n á wọlé sùn wọ́n ń jẹ ọmọ báyìí tí wọ́n wọlé báyìí dé Salman al-Farisi bí àdéhùn báyìí dé Abu Darda gbàgbé ọ̀rọ̀ lọ́sọ̀ àlọ́ bẹ̀rẹ̀ nàìjíríà Salman al-Farisi wá ní ọ̀rẹ́ wa ọmọ ìyá kéka yóò sórí àwọn ọ̀rẹ́ tó fẹ́ yàrá rẹ̀ wọlé kọ́ lọ́ba bí nàìjíríà bá tó èjì ọ̀ ní ó sì wọ́n ó sì lọ́sọ̀nà Abu Darda wa gbọ́dọ̀ sí lẹ́nu ọwọ́ lọ́lẹ̀ sùn nínú ọwọ́ lọ́lẹ̀ sùn tọ́wọ́ di ọwọ́ gbàtàdùbà súnmọ́ tóòrùn ti dá sí mẹ́ta tó kù dá kẹta òru Salman al-Farisi dìde ọwọ́ jí Abu Darda wa sí nàìjíríà àwọn àti ẹmọ́jú nígbà wọ́n dàárọ̀ Abu Darda kí á jẹun àárọ̀ lọ́ba láwẹ̀ wa tọ́wọ́ bí gbọ́dọ̀ rẹ̀ wo ìyàwó rẹ̀ níbi tí ń dábọ̀ láti bí oṣù mélòó nù ó ní sọ orí tòní ọjà tóní ọjà ọlọ́pùdé ni wọ́n wò pé wọ́n da ẹ̀sìn Salman al-Farisi yóò kún ọ̀fẹ́ràn Ọlọ́run ọwọ́ lè bá Ànábì wa Muhammad pé ya Rasulullah Salman al-Farisi wọ́n láàrẹ́ ti kíni kò mójú lẹ́tí o nígbà òde báyìí ìfowópamọ́ Ànábì fún Abu Darda Ànábì ní laqad ashba'a Salmanu ilma laqad ashba'a Salmanu ilma Salmanu ńkọ́ ó ti kún tẹ́tẹ́ fún ìmọ̀ yé fa inna li nafsika alayka haqqan sórí wọ Abu Darda ó ní ẹ̀tọ́ tó ń fún ààrẹ wa li ahlika alayka haqqan ẹ̀tọ́ ń bẹ tó ń fún ìyàwó rẹ wa li abnayika alayka haqqan ìwọ ń bẹ tó bá wọn ọmọ rẹ
fáàtì kulla dhi haqqin haqqahu gbogbo ẹlẹ́tọ̀ọ́ kọ̀ọ̀kan fún wọn lẹ́tọ̀ọ́ wọn. ẹni tó ṣe kìyàwó lè látò lómọdúnmọ́ sẹ́ẹ̀mọ̀ pé yọ̀ọ̀kẹ́ tọ́jú ìyàwó ọ̀bá láǹtì o ọ́ lásìkò ìyàwó ọ́ lásìkò oorun ọ́ lásìkò nàdìlà. ẹni tí ń gbàwé lójúmọ́ alábẹ́ òní sí lára rẹ̀ o ìsìláàmù ọ̀rọ̀ lára rẹ̀ lójúmọ́ ó níjọ́ tó máa gbàwé ó níjọ́ tó máa jẹun tó ṣe kí ni ó lálàáfíà láti sin náà ẹ̀sìn láti pàkíyèsí rẹ̀ sí wọn láti ìjòkòrò wọnú ẹ̀ ṣé ẹni tí a bá tí wọ́n ń ṣàṣejù níbi kan yóò sọ ọ́ ti tìbò mí ẹni ó ti kìyàmù lẹ́nu lẹ́bùmọ́jú yóò sọ ọ́ ti ẹ̀kọ́ ìyàwó yóò dọ̀sán yóò sùn níbi iṣẹ́ gbogbo àṣejù pátá bó ti nínú ẹ̀tọ́ kan lọ ń jẹ mọ́tò ní ìṣàṣejù àmọ́ tó bá báláǹsì ọ̀sẹ̀ tó ní kálukú fún ẹ̀tọ́ rẹ̀ ẹlẹ́ẹ̀kejì nínú ewu tí ń bẹ́ ń bi ká máa ṣàṣejù kì í gùn lẹ́nu àṣejù gùn lẹ́nu bẹ́ẹ̀ bá lé ní pé jojúmọ́ ayé wọn máa gba àwọn ẹbí rẹ̀ ṣẹlẹ̀ àti ọmọ bọ̀ọ̀dẹ máa gbà tí ọba fi gbà lọ́dún kan wọ́n sọ fún pọ́sàmù bí wọ́n sọ bẹ́ẹ̀ fún àlàáfíà rẹ̀ ní tó máa bí wọ́n sọ bẹ́ẹ̀ fún yóò ní iṣẹ́ yóò sí fún tọ́ba yá kí ní òde fún rẹ̀ yóò dàdú bẹ́ẹ̀ ni gbogbo olú wọn máa dé náfìlà tọ́ba yá yóò dàdú bẹ́ẹ̀ ni gbogbo ọjọ́ ayé òun ìṣiṣẹ́ mọ̀ ọ́n sí náà tọ́ba yá ní ti ṣe wò ní kùn lẹ́nu sórí wọn gbogbo kó kò ní kùn lẹ́nu sí pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́lẹ́ yóò fi kùn sọwárí ìsọ́jú gbogbo ohun tó ń ṣeun aburú kẹta lónìí aburú kẹta ni pé